àṣírí ti tú o. Àwọn àṣírí irọ́ táwọn pásítọ̀ àtàwọn àfáà tán máa ń pa fún gbogbo àwọn ọmọ ìjọ wọn ó ti tú síta báyìí o. Àwọn oníṣẹ̀ṣe, àwọn ọmọ ẹ̀láfá, àwọn ọmọ ẹ̀yìn ta lọ́lọ́run, àwọn ọmọ ẹ̀yìn bàbá ẹlẹ́bùúbọn, wọ́n ti tú àwọn àṣírí rẹpẹtẹ nípa ìwé mímọ́ méjèèjì yẹn Quran àti Bíbélì. Wọ́n táṣìírí àwọn àfáà àtàwọn pastors níbi ọdún ẹ̀là Ifá tí wọ́n ṣe láìpẹ́ yìí. Tẹ́ ẹ bá sì gbàgbé wípé ọ̀kan pàtàkì lára àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sábà máa ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn ìwé mímọ́ méjèèjì yẹn Quran àti Bíbélì òun ni ta lọ́lọ́run jẹ́ o. Gbogbo ìgbà báyìí ló fi máa ń fi ẹnu tako àwọn àfáà àtàwọn pastors lórí ayélujára. Bẹ́ẹ̀ sì ni bàbá ẹlẹ́bùúbọn tí ó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú oníṣẹ̀ṣe wà lórí ìjókòó lásìkò tí àwọn ọmọ ẹ̀là Ifá tí wọ́n fi ẹnu tẹ́ńbẹ́lú ìwé mímọ́ méjèèjì ìyẹn Quran àti Bíbélì ṣe ká wá sọ wípé àwọn àgbààgbà inú oníṣẹ̀ṣe ni ó ń sọ ọ̀rọ̀ tí àwọn ọmọlẹ́yìn wọn ń sọ síta ṣé tí wọ́n sọ fún wọn lẹ́yìn ni wọ́n ń sọ síta àti wípé ǹjọ́ tọ̀nà bí wọ́n ṣe ń fi ẹnu tẹ́ńbẹ́lú ìwé mímọ́ méjèèjì yìí. Ìdáhùn yín àti èrò yín ẹ máa bá mi sọ sí comment section bí màá ṣe máa play fídíò ọ̀hún nítorí ọ̀rọ̀ ilé máa gbẹnu tán ẹ̀yin èèyàn. Ẹ wá gbọ́ àwọn àṣírí níláńlá rẹpẹtẹ tí àwọn ọmọ ẹ̀láfá, àwọn ọmọ ẹ̀yìn Tani Olohun tí wọ́n tú níbi ọdún ẹ̀là Ifá tí wọ́n ṣe láìpẹ́ yìí. Ẹ wò kàyéfì máa ní gbogbo àwọn àṣírí eléyìí tí wọ́n máa tún tú yìí. Ó le koko, ó lágbára. Sórí ìkànnì Digimedia Television tẹ́yin bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like fídíò yìí, ẹ fèrò yín sí comment section kẹ́sì máa bá mi share kí gbogbo ojú kó bá lè máa rí lórí ayélujára. Báyìí mà tún ni àwọn ọmọ ẹ̀là Ifá ṣe fẹnu tẹ́ńbẹ́lú ìwé mímọ́ Quran àti Bíbélì níbi ọdún ẹ̀là Ifá tí wọ́n ṣe láìpẹ́ yìí. Àwọn ọmọ ẹ̀yìn ta lọ́lọ́run, àwọn ọmọ ẹ̀là Ifá wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú Bíbélì àti Quran wọ́n ní irọ́ lásán ni. Àlélẹ̀ yìí má kà mọ́mọ́ ẹ̀yin èèyàn. Ẹ wò ó jẹ́ ń play fídíò ọ̀hún fún yín báyìí kẹ́yìn náà máa fi èrò tiyín àti ìdáhùn yín lórí ohun tó ń sọ ẹ máa sọ sí comment section. Tó fi sọ wá dẹrú àwọn onírọ́ ló kọ Bíbélì, àwọn onísìn ló kọ Quran, àwọn UK wọ́n gbé God wá, wọ́n parọ́ fún wa pọ́lọ́run náà ni, àwọn Saudi wọ́n gbé Allah wá, wọ́n parọ́ fún wa pọ́lọ́run náà ni, Ọlọ́run bá di mẹ́ta nílẹ̀ Yorùbá, àwọn aláìmọ̀kan nìkan náà ni. Irọ́pọ̀ 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 irọ́pọ̀. Ẹ tún wá gbọ́rọ̀, ẹ tún wá gbọ́rọ̀, ẹ bá wá gbọ́rọ̀. Wọ́n ní Jésù kú lórí àgbélébù, wọ́n parọ́ wípé ó kú fẹsẹ̀ aráyé, ṣùgbọ́n bá bẹ́ẹ̀ ló fi ṣe sacrifice. Wọ́n tún parọ́ wípé ó ń bọ̀ gangan láti wá kó àwọn àgùntàn lọ, ṣùgbọ́n 10 years kò tí ì dé, 20 kò tí ì dé, 500 years kò tí ì dé, 1000 years kò tí ì dé, over 2000 years kò tí ì dé. Ẹ̀dẹ̀ parọ́ fún wa wípé kọ́kọ́ ni, ṣé Jésù yìí ló ń parọ́ ni? Àbí àwọn tó kọ Bíbélì? Ó yá ẹ tún wá gbọ́rọ̀ inú Quran àti Hadith, àwọn àlá irọ́ ńlá tó lè sọ̀rọ̀ di cartoon. Ẹyẹ àbábílà wọn ló sọ òkò, ẹyẹ sọ kò pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kí ló dé ṣe fẹ́ máa wá ẹ̀mí ni? Irọ́ lélẹ̀ àgbélẹ̀rọ ni. Ìdíje wá èké ẹ̀mú lẹ̀. Irọ́pọ̀ 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 irọ́pọ̀. Ẹ̀dùnà gómẹ̀. Wọ́n ní láyé inú God payé rẹ̀. Láyé pa Sátánì wọn ló payé rẹ̀. Ẹ̀yin onímídíà ẹ ti kọ́ bọ̀ bàbá lójú ẹjọ́ ẹ jẹ́ kí bàbá rí wọn ẹjọ́. Láyé Ìbàdàn wọn ló payé rẹ̀. Láyé Òṣogbo wọn ló payé rẹ̀. Láyé Ìjẹ̀ṣà wọn ló payé rẹ̀. Ọwọ́ amóhùn gbogbo ní méjì sínú ọkọ̀ onírọ́ tán nínú ọkàn. Aáyán méjì, èèrà méjì, scorpion méjì, àwọn ẹyẹ méjì, àwọn ejò méjì, ọ̀ká, ṣèbé, mọ̀nàmọ́ná, àtànàkọ́ndà. Mélòó mo fẹ́ kà nínú àwọn ejò tí wọ́n kó sínú ọkọ̀ ẹ̀rọ tán nínú ọkàn. Elephant méjì, cheetah méjì, tiger méjì, lion méjì, ewúrẹ́ méjì, ajá
méjì wọ́n sá kó wọn ní méjì sínú ọkọ̀ onírọ̀ tán nínú ọkàn ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ wọ́n ní náà ló fẹ́ lò wọ́n ní wà á jóná títí fẹ́gbẹ̀rún ọdún nínú ẹ̀gún pẹ̀lú òṣè pẹ̀lú ìrora ṣùgbọ́n wọ́n sọ pé the God is loving God I swear àwọn onírọ̀ ló kọ bíbélì àwọn onísìn ló kọ Quran kọ́bẹ̀ ìrọ́pọ̀. ẹsẹ bá nípa àtẹwọ́ fún òrìṣàlẹ̀ ẹjọ́ torí Ifá ẹ bá nípa àtẹwọ́ ẹjọ́ torí Ifá ìgbà táwọn kọ owó sùnsùn wọn ní adé Ifá díje wáìkè àsọkọ wọn gangan ní ẹ sọ mí àsáwọn gangan ní díje wọ́n mú everything ní mélòó méjì àṣírí wọn padà tú àti wọ́n ṣe kéde. wọ́n tún gbowó ọjọ́ ọlọ́sùn wọn náà. oríṣiríṣi ẹ̀yin èèyàn kí ni èrò ti yín lórí ọ̀rọ̀ yìí pàǹtán sọ yìí ẹ máa bá mi sọ sí comment section ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí téèyàn bá ti subscribe sí channel wa tẹ́lẹ̀ ẹ like ẹ fèrò yín sí comment kẹ́sì máa bá mi share fúnròyìn kó máa lọ sí gbogbo orí ayélujára ire o.